níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Abasul God bí ìdá àbá ṣe dàrú yìí Al-Usmani tí gbogbo tí jẹ́ ìdá àbá láàrin àwọn ọ̀dọ́ àbá tí òjò bàbá yìí mo mọ̀ kí pé tí yóò dàrú mọ́ yín lọ́wọ́. Ìfúntálátọ̀. Torí ẹ tí ó pọ̀. Alihabilu bi nabili. Fidini bal alimu bali jaili. Labunani bin kafira min muslimin. فإنما العالم فإنما الظالم كالعادل لا تتلون شدة الوسكين أيات بين الحق والباطل أيات بين الحق والباطل اختلط العابل بالنبل Olùbárò lè jà lálé àtúlórí mọ̀ yàtọ̀sọ́ lórí fún wọn ní àfáàfáà rẹ̀. Gbogbo tí àwọn náírà pẹ̀sì tó yẹ kí wọ́n máa ṣe káwà fún ọmọ ìjáde fún wọn. Ká máa kọ ìbàjẹ́ tí wọ́n ń wù àfáà kẹrẹ wọn wù sùn. Ìfúntálátọ̀. Wọ́n láwọn àfáà kan fi lóòdù wọ́n lọ fi ń tẹ́tí àwọn ọmọ. Ẹ̀yà àfáà náà bàbá níbẹ̀. Àfáà náà bẹ́ẹ̀ kọ́ tí ló fẹ́ mọ́ ẹ ń lọ ní ọtí ẹ pẹ̀lú fìlà lórí yín lẹ́dẹ̀ ń mú tí yóò ẹ̀dẹ̀ ń bọ́ sínú kọ́tà. Ìfúntálátọ̀. Àfáà náà gbogbo tẹ̀lé nítorí ẹ̀ ṣe náà ẹ̀ tí ì kankan lẹ̀. Ìfúntálátọ̀ yìí ábìlù bí nàbìlì. Àfáà náà ni ẹ̀yin ò mọ̀ nǹkan tó ṣe máa palẹ̀ fẹ́ palẹ̀ yín lè rọ̀ ọ̀rẹ́ yẹn. Ìtàwọn ẹni àdáṣe tí ò pé wọn tí ò sí tó ṣẹ́kù ní ọmọ wọn tó yẹ. Ìfúntálátọ̀. Alábìlù bí nàbìlì. Àfáà náà rẹ̀ tí wọ́n á jókòó ẹsẹ̀ ti kámẹ́rà. Àfẹ́ ẹgbẹ́ ẹ̀yìn ẹni kó máa bí léèrè ẹ̀wá pílánì ápù. Ohun tó pamọ́ ẹ̀yin kan wá gbé wá ta. Ohun tó ń pa àwọn tí wọ́n ń ṣe gẹlẹ́kùn. Kò sọ́nà mọ́ ẹ̀mí. Kò sọ́nà mọ́ ló sún ẹlòmíì débi ápù. Kò sọ́nà tó fi kọ̀ báyà mọ́ ẹ̀mí rẹ̀. Ló sún ẹlòmíì débi ápù. Ẹ̀yà àfáà kan wá sọ di fíìmù torí views àti likes. Ẹkú dẹ̀ sùn lọ́la ẹ sùn àwọn tó bí yóò bá yín sùn. Fídíní ìbàlẹ̀ àlìmù kàlídà ilé. Ṣẹ̀ṣẹ̀ máa jáde fẹ́ mi, èmi fi kú ẹ̀ láàbá àti màmá rí pé ẹ má sọ pé wọ́n máa jáde pé ẹ jáde. Èmi náà máa ń ní kíní kan tẹ́ bá ti sọ̀rọ̀ òdodo, gbogbo ẹ tó bá wù kó jáde fún mi ní jáde mọ́. Ẹ máa rán yẹn lọ. Gbogbo ẹ ká bá ordinary person bẹ́ẹ̀. Táwọn àfáà tó yẹ ká jáde fún wọn ká kọ ìbàjẹ́ yẹn àwọn àfáà làwọn ṣe. Fìdíní. Nínú ẹ̀sìn wa ilẹ̀. Bàlẹ̀ àlìmù kàlídà ilé. Àwọn àfáà onímọ̀ wá wù àbí aláìmọ̀kan. Fìdíní ìbàlẹ̀ àlìmù kàlídà ilé. Ẹlẹ́ẹ̀kéwù àmọ́ra lára yín pé kéwù yẹ̀ wò. Ẹ lẹ́kọ̀ọ́ kéwù. Lamu náà fi káfí omi mùsùlùmí. Àwa dá aláwo mọ̀ yàtọ̀ sáfà. Àti báyìí ń dàgbà àgbà mọ́ post ògùn mọ́. Ọ̀hún ẹ̀jẹ̀ tí wọ́n ẹtì reduce ẹ̀dísẹ̀. Àmọ́ orí burúkú ló kù náà ṣe níṣẹ́. Kí ẹni tí ẹ̀ ti rẹ́ lé ẹ máa lọ́ mọ́ra yín ní oúnjẹ. Orí yà kú lébẹ̀. Lamu. Àfà. Lórí fi
الكافرون. táwọn yahoo ṣe tá a bá wí sí lónìí àbọ̀ ọ̀nà tó a lọ sí owó tuntun 70 bẹ́ẹ̀ o olórí burúkú 70 bẹ́ẹ̀ o 200 nìkan ọmọ ẹ̀ nìkan. bí a kò lè báyìí táwọn yahoo ti ṣe ẹ̀yà àbá kan sì wà ní 2006. orí yìí ti burú débẹ̀ ìtọ́jà ní pẹ̀sì máa ṣe dábàá wí ẹ̀yà àbá ti wà bẹ́ẹ̀. نبي الكافر بالمسلمين. gbogbo ẹ̀yà àbá àmọ́ àtọ́ nínú pẹ́pẹ́ ló kébèrè ní ìlànà mùsùlùmí. فإنما الظالم كالعادل. èyí náà wọ́n pè wá ẹni máa ń gbọ́dọ̀ ta páàkì yẹn ṣe mọ iye tó jẹ́ yìí wọ́n jẹ́ báàkì. ṣé wọ́n ta páàkì tó gbọ́ wá sí èyí ni báàkì ni wọ́n ṣe wá ṣe àbí àwọn tó ń bá sọ̀rọ̀ tó ti gbọ́ tó wí. فإن الظالم كالعادل. ẹ̀dọ́ náà àwọn oníwàásí kí ni fáàrí wàásí tí wọ́n wà tó lọ́nà ọdún kan pẹ́ẹ́kẹ́ gbogbo wàásí tó lọ ẹ̀yìn ẹ̀kọ́ tó sọ yìí. tí wọ́n wà wàásí tí wọ́n wà ní ọdún kan àwọn akáyé wàásí tó lọ láti January December 201 ẹnì kẹ́kọ̀ọ́ sì máa fọ́ nínú àtọ̀parí wàásí tó wà ọ̀rọ̀ kẹsàn án tọ́ọ̀ṣì ni mo fẹ́ wẹ̀ sí Islam. wọ́n á ti rò pé tó bá kó kú dáadáa ọ̀ kúrẹ́ o. lámú. ó lè sọ máa pẹ́ yọ ọdún ẹ̀ lóbi ṣe wàásí àmọ́ ká bọ̀ láti kìí àmọ́ pé òfin ló gbé débẹ̀. نبي الكافر بالمسلمين. ìjọ tí gbogbo ayé ń bẹ̀rù èyí tó tó mọ́ lójú yìí o tó ń gbogbo àfáà bẹ̀rù àti lọ sí mọ́sálásí ìnísà láti lọ sí àbá àti yín lọ́lọ́ bẹ ìlọ́gbọ́n ni wọ́n lọ ní pé tàbí wò ní pẹ́ tó wá kú wọ́n wá lọ wọ́n dé wọ́n sí mọ́sálásí yẹn kò sáwọ́ọ̀dì lọ́dọ̀ àwọn afẹ́ ẹgbẹ́ wọn kò sí ìwọ́ọ̀dì kankan lọ́dọ̀ afẹ́ ẹgbẹ́ wọn ẹni ẹ̀kọ́ òdìdí jáde pé afárá bíbù mọ́sálásí tó lọ sí ìmísàbẹ́rẹ̀ kankan ò ríbi lọ odidi ilé kan ní àfi àwọ́ọ̀dì ẹ̀ àbíkọ́ tí odidi dé kan ṣé làbí dé. lámú. نبي الكافر àmọ́ tí wọ́n bá ṣe àṣìṣe kékeré kan ẹ gbé jáde. بالمسلمين. ìbàjẹ́ làbí lọ mọ́sálásí ní sá mo wà nú ẹni tí àwọn kan sọ fún pé láàrin 41 days làbí wo mọ́sálásí yẹn nìkan ò débẹ̀ ní kíkan máa ṣe ẹ̀yà fóònù àwọn ìṣèkúṣe làbí ẹ̀ rọ́pẹ́ ọ̀kan dún fún. فإنما síbẹ̀síbẹ̀ náà làbí kò ṣe kankan. كالعادل. لا تتلون. ẹ̀yà àfa wa mú àbí kèfèrí. لا تتلون. ẹ̀yà àfa wọn pè é. لا تتلون. ẹ̀yẹ ṣe lórí ibú mọ́. ìtẹ̀dí wá tẹ̀dí. لا تتلون. ẹ̀yẹ ṣe dáadáa mọ́. لا تتلون. ẹ̀yẹ ọ̀dà àfa ẹ̀dórí wo pé àwọn aláfẹ́ lọ́la. لا تتلون. ẹ̀yẹ ọ̀dà àfa ẹ méjì àfi òní pa ọ̀la wa jẹ́. لا تتلون. ọ̀làkùn tèmi lọ. لا تتلون. àbẹ tó bá ti dáná pípọ̀ wọ́n sọ̀kún nù yín kó máa ṣe wèrè lọ. لا تتلون. àbọ̀ tó bá mọ̀ pé wọ́n ṣẹ́kù lọ́la ẹ̀yẹ mutí mọ́. ìtẹ̀dí wá tẹ̀dí. ẹ̀yẹ ọ̀dà àfa ẹ̀yẹ mutí mọ́. ìtẹ̀dí. látàkà wọ àfa. ìtẹ̀dí wá tẹ̀dí. ẹ̀yẹ àfa ẹ̀ tún mutí nìkan mọ́ ẹ̀ tún mú gbó. لا تتلون. لا تتلون. ẹ̀ mú gbó nìkan mọ́ ẹ̀ tún gbé bàǹkì. لا تتلون. wọ́n lè tún kóró sólẹ́yìn ọ̀dọ́ àfa náà. لا تتلون. ọlọ́mọ tẹ bá bá sùn kan ẹ̀ tún wá sẹ́ni gbogbo òwò rẹ̀ sáwọn ọ̀rẹ́ yín. لا تتلون. ohun tó pamẹ́ lára ọmọ yẹn tó tún síta kò ní jẹ́ káṣírí ìró kò tẹ̀ kú mọ́. لا تتلون. wọ́n ní gbogbo ẹ̀yọ̀ ọ̀dọ́ àfa tó bá ti bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ mẹ́ni yẹn lọ́ta. لا تتلون. wọ́n ní gbogbo ẹ̀yọ̀ ọ̀dọ́ àfa ẹ̀tún gbé ṣúgà mọ́ mi. لا تتلون. wọ́n yẹ fẹ́ máa ní ìmọ̀ ṣúgà mọ́ mi tó máa náwó fún ilé wa ọ̀fẹ́ ṣẹlú ayé kú. لا تتلون. ọtí fẹ́ kankan rí àti ìbá àwọn adájí fẹ́ kan rí. wọ́n ìdí kankan fẹ́ sọ́wọ́n mi lọ́kọ́ fẹ́ gbé orí yín burú débẹ̀. لا تتلون. ẹ̀yọ̀ ọ̀dọ́ àfa yẹn kírun mọ́ ẹni ṣe òfẹ́ kírun. لا تتلون. agbára náà lè wá débẹ̀ ẹ̀yẹ kírun mọ́ wọ́n tún sọ níta máa pé àwọn ò lè ṣàìsùn
wọ́n tún sọ lẹ́nu tiẹ̀ bẹ́ẹ̀. látàtàláwọ́nù. wọ́n lè gbàgbá ìjọba sọ̀rọ̀ yẹn pé kìyàmù lẹ́yìn látúkú tí àbí síyàmù ni. síyàmù lẹ́yìn látúkú tí wàlàkì. látàtàláwọ́nù. látàtàláwọ́nù. ẹ̀yà àbáyé ṣe rẹ̀ ẹ̀dẹ́mọ̀. látàtàláwọ́nù. ìbálẹ̀ yọ̀dọ̀ àbáyé ṣe ẹ̀dẹ́mọ̀ gbogbo alẹ́ wà nú ẹ̀. látàtàláwọ́nù. àwọn onígbìmọ̀ yìí ṣe yẹ àwọn òsì bẹ̀. látàtàláwọ́nù. wọ́n ní tàbá ní ìjọba lórí tàdúrà yóò ní gbà. látàtàláwọ́nù. wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe àbíkẹ́ wá ṣáàrù ìfàrìjì. látàtàláwọ́nù. ẹ̀yin ò lè lo dàwa lásán mọ́. látàtàláwọ́nù. wọ́n ní tẹ̀lé àtúnbẹ̀ fọ̀ tún ẹ̀ tó fọ́ tí fọ́. látàtàláwọ́nù. orí ti burú lébẹ̀ yọ ọ̀dọ́ àfa. látàtàláwọ́nù. ẹ̀ẹ́dẹ̀kí wà tẹ̀kí. ẹ̀rọ ọmọ ẹja dúró dédé tá a bá ti gba òní jẹ́ kó o láti dàgbà fà lọ́la. àyà káàdé iná. farabalẹ̀ gbogbo àwọn tá a pè náà bàbá lórí àṣẹ làbí ibù wọ́n dàgbàdà wọn wọ́n lọ bí àgbáyé àwa ló kù tí wọ́n fi ilẹ̀ fún. àwa náà lọ́wọ́ ẹjọ́ máa gbá kó táà tó fẹ́ fẹ̀ yín lẹ̀ fún ẹ̀rẹ̀ àwọn tá a lábẹ́ lo mùsẹ́kọ̀ọ́ náà láti yé rèé lónìí. látàtàláwọ́nù. ẹjọ́ abẹ́yìn ni ìtẹ̀dí wà tẹ̀kí. ẹdúró bẹ́yẹn sáré náà yóò débi tí ń lọ lórí náà yóò débi tí ń lọ bó wọn náà yóò débi tó ń lọ àsìkò yóò yàtọ̀ tọ̀. àyà káàdé iná ní àkìwà lẹ́bọ̀ àtẹlẹ. ìdúrúkà bí nínà múyàtọ̀ lè. ẹ̀sìn kìlì kúlú bá. àbátá wà nàìmá. yàtọ̀ yìí lé. wọlé ìdí ìhúsí dàgbà àdàtà. bàbá bọ̀ máa ń ṣe. yàtọ̀ ìsàlẹ̀ àkẹ́tù. sọ̀rọ̀ wálé. alábò sábà.